èké tí ń gbóhùn mi rè ta kẹfún mo ní o mọ̀mọ́ ìgbé mọ́ Adunniara mo lẹ́ni mo fẹ́ fi kí o Àyànsọ́lá Olúwatáyọ̀ ọmọ Àjàdí tí sọjọ́ bí lo ní kórìjó pẹ́ láyé mọ̀ọ́dá gọ́jọ́gọ́jọ́dún ẹ̀ lóde oyin sọdún ẹ̀ nínú afárá ejò là ń sọdún ẹ̀ lápá òsàn kó sọdún ẹ̀ ní kòso ọ̀yá sọdún rẹ̀ nílé ra o Àyànsọ́lá Olúwatáyọ̀ wo sọdún ọdún nìyí onírántí ọjọ́ ní búsẹ́kún ọdún eléyìí oníjà ṣe mọ́ ayé oníjà lè kan pé wọ́n ní pẹ́pẹ́pẹ́ lòún sàn o àtẹ̀pẹ́lẹ̀ sẹ́hùn tẹ̀nà ọmọ ará yóò wá nífẹ̀ẹ́ gbà fún lóúnjẹ ọmọ Àjàdí kó gbókò tọ́ o kó gbójúra àwọn bàbá tó bí ọlọ́mọ lọ ilé onílé ọ ọ̀nà onínàwọ́ gbàngbà ta ò ní gbà ọ ó ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ Àyànsọ́lá Olúwatáyọ̀ bóyá ẹ bá wú bẹ́tẹ̀ ẹ bá ń jà most beautiful Yorùbá girl Ọlámídé Adélékè lónìí mọ kí ọ lónìí mọ kí yọ ó ní pẹ́pẹ́pẹ́ lòún sàrán àtẹ̀pẹ́lẹ̀ sẹ́hùn tẹ̀nà ó ní ìrẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Àyànsọ́lá o Ògbómọ̀ṣọ́ níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ Ògbómọ̀ṣọ́ ọmọ ajílété Ògbómọ̀júgun ọmọ ajílété o ọmọ ajíjẹka kẹ́ẹ̀tùmù kọyanganlé ògbólógbò oṣù lódìyàn ògbólógbò èrè lódàkàrà ògbólógbò àgbàdo lódẹ kọyangan ọmọ ajíjẹka tán kẹ́ẹ̀tùmù kọyanganlé Ògbómọ̀júgun ọmọ ajílété o ògbóǹbà ọjà òṣèbèrè lọmọ ajílété ń bá ọ ṣe ìbárù níyàn mẹ́rù wọ̀fà ìyá bàrúkú ìbárù lòun ò mẹ́kún sun bàbá bàrúkú ìbárù lòun ò máa wẹgbà àjírè pété lọ́gbà bàrú létí ìbárù sunkọ́sùn dákẹ́lé bàbá tó bí ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ ọmọ ajílété o ọmọ Ògbómọ̀ṣọ́ ń bá ọjà òṣèbèrè lọmọ ajílété ń bá ọ ṣe ọmọ ewé kan mo pé ìgbéwé ló jẹ́ mi lójú ọlọ ọmọ ewé kan ogun kan ọmọ ewé méjì ogun méjì ọmọ ogun tí ò jẹ́ ewé rẹ̀ lógun kan Àyànsọ́lá o Olúwatáyọ̀ ọmọ Àjàdí onírántí ọjọ́ níbùsẹ̀kùn ọdún eléyìí oníjà ṣe mọ́ lílọ bíbọ̀rẹ̀ oníbọ̀mọ̀ aráyé nínú à ń ṣe ìṣàmọ́dún